gbogbo ayé ẹjẹ́ àgbọ̀ bọ̀bọ̀ yìí ó ń gbó bí ajá ta ibo lẹ ti rí wèrè ta ló gbégun wá ọ̀rọ̀ yẹn jó ṣe rí bọ̀bọ̀ tẹ́ ẹ̀ rí tẹ́ ẹ̀ ń wò lójú fọ́nrán tó ń gbó bí ajá yìí a máa ṣùgbọ́n tó ń sọ o àmọ́ tẹ́ ẹ bá wò dáadáa ẹ rí pé aláṣọ kan ni ṣáláṣọ kan ló máa wá sọ̀rọ̀ sí Kábísọ́lá tá a máa sọ̀rọ̀ a máa gbọ́ ohun tó sọ a ṣe sùúrù ẹ rí pé kò rọ́rọ̀ sọ látọdún yìí mọ́ àmọ́ ó wò pé kóun tún fi Kábísọ́lá kóun tún fi cash out ẹgẹ́ ń bá a post iṣẹ́ mú ń bọ̀. èpè lọ ni èpè náà fi bí yín nílé Ògbómọ̀ṣọ́ yẹn ṣẹ́yìn ò mọ ẹ ní wà peace rárá ni àfi ìwà burú àfi ìwà pé kẹ́ ẹ bá nǹkan jẹ́ àfi ìwà pé kó bá lè dogun kó dogun torí pé ẹ̀yin pípù yìí I don't know mi mọ problem yín ló jẹ́ sí pé ọ̀tẹ̀ tí àwọn bàbá yín ti wù lánàá òun náà lẹ́yìn ọmọ ṣùṣì ń wù lónìí. ẹnu mi dùn pé gbogbo ara ti rí fídíò yìí àdẹ̀ ti wò dáadáa bọ̀ kò sí kankan méjì tí ó ń dá wàhálà sílẹ̀ níbi ọ̀rọ̀ ọmọ eléyìí gangan ní kí yín o ti gangan kí ló wá ṣe ti gangan mo wá múná ti gangan ẹ̀bẹ̀rẹ̀ múná ti gangan ẹ̀rù ń bà mí ti gangan ẹ̀rù kíni ẹ̀rù eyín ní ń bà mí ẹ ti mọ̀ ṣe rí ọmọ tí wọn bá ti bí nílé rẹ̀ mo máa ń tẹnumọ́ dáadáa kò lè mọ̀ báwo ni wọ́n ti máa ń báyàn sọ̀rọ̀. tẹ́ bá wo bọ̀bọ̀ yìí dáadáa ó ní ọmọ tán bàbí ṣọ́ọ́bí eléyìí lè rè báyìí wo bó ṣe rí. ẹ kíyèsí ṣé ẹ mọ̀ pé ẹ kíyèsí ọ̀rọ̀ ọmọ yìí o ibi tẹ́sí mọ̀ pé àdàlúrú ni o lọ́mọ ẹranko lásán ìkejì ajá yìí ọ̀rọ̀ ẹ̀sìn lọ́kọ́kọ́ bá wọlé níbi ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ ẹ̀sìn lọ́kọ́kọ́ bá wọlé ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀. ọ̀gbẹ́ni anílàákàyè ẹ kú ọ̀rọ̀ ẹ̀sìn náà bá wọlé bí ibo o ṣé tí kì í bá ń ṣe wípé wọ́n sọ̀rọ̀ nípa ìmọ̀ọ́mù ṣá máa sọ̀rọ̀ ẹ̀sìn ni wo bó ṣe ṣorí ó ṣorí bí àgbọn mi rè kú. wọ́n fẹ́ fi dá wàhálà lẹ̀ but plan yẹn ò work ó wá padà síbi ọ̀rọ̀ Aláàfin àtọ̀rọ̀ Sọ̀nsílẹ̀ Ògbómọ̀ṣọ́. bọ̀bọ̀ ìwà kọ́ṣẹ́ lọ́dọ̀ Kábísọ́lá àbí kó lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ Àmọ̀tẹ́kùn Oòduà kó lè mọ bọ́n ṣe ń present kò dẹ̀ lè mọ bọ́n ṣe máa ń defend ó mọ bọ́n ṣe ń defend rárá ó wá padà sọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́ ó gbé gbogbo tó sọ àròsọ ló ń sọ lórí ẹni tá a fi hàn ó yàtọ̀ sẹ́ni tó ń kọ́ fún ó wèrè ó lè rìn kú ọmọ wèrè. ṣé wàá rí nínú fídíò yẹn èmi ó ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún yín nínú fídíò yẹn ẹ wo picture tí mo kọ́kọ́ gbé sí yìí Aláàfin bí wọ́n ṣe ń wo fóònù Sọ̀nsílẹ̀ Ògbómọ̀ṣọ́ ó normal kéèyàn wà níbi kan kéèyàn máa wọ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ó normal ẹ rí pé mi post ẹ̀ lè rí lórí page mi ìyẹn normal ṣé wàá rí ilé tí wèrè yìí post ìgbà tí wọ́n mú máìkì wá fún Aláàfin tí Aláàfin fún ẹnìkan ní máìkì kí wọ́n fi handkerchief àbí aṣọ fún white kan fi cover máìkì yẹn kó tó di pé wọ́n ó lò tó bá jẹ́ pé ẹ̀yin lẹ wà ńbẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí orí yín pé ń tòótọ́ ṣé ẹ wò pé kí ni wọ́n ń ṣe àbí ẹ ní wò pé kí ni wọ́n ń ṣe ṣé ẹ wò pé kí ni ẹni yìí fẹ́ sọ tó pẹ́ tó báyìí àbí ẹ ní wò pé kí ni wọ́n fẹ́ sọ. gbogbo ayé ṣe ti rí pé bọ̀bọ̀ yìí ò mọ bọ́ ṣe ń defend ọ̀rọ̀ ẹ rí pé ẹ ti rí pé nínú ọ̀rọ̀ ẹ̀ náà settlementa ti wà ń bẹ̀ ó fẹ́ tàbùkù bá Aláàfin Ọ̀yọ́ ó ní gbogbo ayé tẹ bá ti rí ẹ wò kíkí náà sọ kílẹ̀ ní ìfẹ́ ṣe tó fi pẹ́ tó báyìí ṣé ohun tí ṣé bàbá ọba gádì náà sọ fún ẹ pọ̀ wọ́n rò bẹ́ẹ̀ ni àná ò lè láàkáyé wèrè ló wo ní tíátà wèrè oní tíátà tí kò rí fíìmù kan ṣe jáde ẹni mélòó ló ń lò ẹ nínú tíátà olórí ibú ó ṣàfẹ́ ó fẹ́ fagídí hàn kán lè lò ókè ó fẹ́ pàfọ́ọ̀mù ní Credu Carnival ó lè rí pàfọ́ọ̀mù àsìnwín olórí pẹ̀. so kábíyèsí ọba tiwa Ghandi Afọlábí Ọláoyè Òrùmọgẹgẹ kẹta kábíyèsí Sọ̀nsílẹ̀ Ògbómọ̀ṣọ́ bàbá wa wo ẹgbẹ́ wọn ọmọ ẹranko tó fẹ́ fi ẹ̀sìn dá wàhálà lẹ nílùú Ògbómọ̀ṣọ́ ó wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ó bẹ̀rẹ̀ sí ní jam talk ṣé rí èmi ò ní nǹkan tí mo fẹ́ sọ. ṣé o rí i pé o ní nǹkan tó fẹ́ sọ ju pé àwáwí lásán lọ àlóògọ̀ Kábísọ́lá òun ṣẹgbẹ́ bàbá ńlá kú bàbá gbogbo yín aláṣọ kan ó rí aṣọ tó ń wọ̀ láti jọ́njọ́ iná ó ti kó bómọ́ ẹ lọ́rùn ó rí ṣéǹjì ó wá ń ta sí àwa tó jẹ́ pé a lè rẹ̀ ẹ́ pa jẹ́ olórí ìwé ẹ̀dá òbó ṣe rí. ju wípé ọmọ tí wọn bá ti kọ́ tí wọn kọ́ rárá kò lè mọ báwo náà ti máa ń báyàn sọ̀rọ̀ ọmọ tẹ́ ń wò yìí ẹ lọ wádìí ẹ̀ wò dáadáa kò rẹ́ni bí ẹ kíyèsí bó ní sí máa bá bàbá àti ìyá tó bí lọ́mọ sọ̀rọ̀ nílé. ẹ rí wèrè tó rẹ́ni bí wèrè tó rẹ́ni bí tó ń rìn kiri ẹsẹ̀ títì ayé ẹ ti bàjẹ́ olóṣì ó ṣàwọn ohun tó fẹ́ jẹ má wọ̀rì pé account number fún mi màá fún ẹ ní owó kó lọ fi jẹun ó ti yẹ ò ní ohun tó fẹ́ ṣe aláyé lọ gbẹ́nu sọ̀hún wọ́nrán ló ń ṣe jàre.
àwọn tí wọ́n bí lọ́mọ bó ò ní mọ́ ṣe máa ń bá wọn sọ̀rọ̀ lé nínú fídíò yìí ẹ rí i pé ó sọ̀rọ̀ bí fídíò yẹn ó ní pé ọ̀tẹ̀ tí àwọn baba ńlá yín ṣe táwọn baba yín ṣe nílùú Ògbómọ̀ṣọ́ so inú mi ò bàjẹ́ mọ́ torí pé ẹni tó lóhùn sọ́pọ̀tì tó jẹ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ tó bá yẹ pé lóòótọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ni wọ́n òun sọ wípé ọ̀tẹ̀ tí àwọn baba wọn ṣe ẹni tó sọ pé òun sọ́pọ̀tì tó jẹ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ tó sọ pé ó jẹ́ àáfà àti ẹ̀ ó dọ́gà rẹ̀ ó ní ọ̀tẹ̀ táwọn baba tí wọ́n ṣe so definitely òun ta bá onílé òun ta bá àlejò. ó gbọ́ wèrè ṣọtẹ́ ṣé ṣọtẹ́ Ṣọ̀ún Ògúnlọlá ni ṣe bọ́tẹ̀ náà bàbá yín ṣe fún Ṣọ̀ún Ògúnlọlá tán fi kó bá tí kì í bá ń ṣe pé Aláàfin Ọ̀yọ́ ó jẹ́ èèyàn Ọlọ́run ó jẹ́ ẹni ire kó jẹ́ bọ́n ṣe ti gbé e wá k'Aláàfin Ọ̀yọ́ ti ní kán lọ bẹ́ Ṣọ̀ún Ògúnlọlá lórí ṣé ohun tó ń jẹ́ Ògbómọ̀ṣọ́ máa wà lónìí ọ̀tẹ̀tẹ̀ àwọn bàbá ńlá bàbá yín ṣe náà lẹ̀ ń ṣe ń rí ohun tó dáa gbogbo yín tẹ́ ẹ sọ pé nífẹ̀ẹ́ ọba Ghandi nífẹ̀ẹ́ wọn ìrọ́lẹ̀ ń pa ó lè ní gbogbo yín tẹ́ ẹ fẹ́ gẹlẹ̀ ń wá ẹ bá nífẹ̀ẹ́ ọba Ghandi ní òòtún ní jáde kó máa wá wíwó rororo lórí social media òpònú ọ̀dẹ̀ aláìlérònú o. ibi táwọn kẹ́kọ̀ọ́ ti mọ̀ wípé àwọn ti gbéṣẹ́ fún wèrè nìyẹn yes wọ́n ti gbéṣẹ́ fún wèrè àwọn mi ìdẹ̀bá wí ọmọ alálùbáríkà ọkọ̀ ní mọ́ kọ́kọ́ wo eyín òkè ẹ wo eyín rẹ̀ ẹ bá ń wo eyín rẹ̀ ṣé eyín ọmọ yẹn jọ eyín ọmọ alálùbáríkà o níṣẹ́ lọ́wọ́ o níṣẹ́ lápá. wèrè ní mi níṣẹ́ lápá jẹ́ máa bọ̀ ní Kàbísanra studio máa bọ̀ ní Kàbísanra studio kó o lè mọ̀ bóyá níṣẹ́ lápá bá níṣẹ́ lápá o jẹ́ máa bọ̀ ká gbà ẹ̀ síṣẹ́ olóbùkún o yá lè ní tíátà nìyẹn gbogbo yín náà la fẹ́ gbà síṣẹ́ ó ti yẹ kó o máa bọ̀ kí n máa sọ sálárì fún ẹ kó o máa jẹun àwọn ẹgbẹ́ ẹ àwọn tó jù ẹ lọ là ní mo gbà síṣẹ́ tí mò ń bọ́ tí mò ń sanwó fún ìwọ náà lè máa bọ̀ yóò ti gbọ́ òpònú ọ̀dẹ̀. wọ́n ti wá wò pé níbi blọ́gà yìí o blọ́gà òjijì tó wá ṣe ibẹ̀ ló ti máa jẹun mo ti máa ń sọ fún wọn tipẹ́tipẹ́ tó bá ń wọ̀ tó bá wò pé bóyá kó o tajà ìpẹ́ ló fi máa jẹun láyé ọ gbowó òkúta gbogbo ilé tó o bá fi tọ́ mọ ìrì ni ó wò dànù. ṣe rí i pé òpònú ni bọ̀bọ̀ yìí nígbà tá a sọ pé èpè táwọn bàbá yín mọ̀ ọ̀ṣẹ́ náà lẹ́yìn ọmọ tó ń ṣe yìí orí ilé tá a bá fi tọ́mọ èrì ni ó wò dànù òun láyé ò ṣe balance ayé yín ò lè balance sẹ́ẹ́ sórí tẹ́ ẹ̀ báyìí ti jáwọ́nú èpè àti nílọsíwájú yẹn á lè èpè ló ń ja gbogbo orí ṣé pé ò jà ẹ́ báyìí pẹ̀lú bó ṣe ń ṣe orí bó ṣe ń jáwé jura ó ní mo wo eyín òkè ó ṣe o torí pé kí n lè máa fi rùn yín kí n lè máa fi ṣẹ́ gbogbo yín lépè ní ọ̀dẹ̀ ó gbòòrí ìkọ̀kọ̀ tó fẹ́ sọ fọ́ ní ìkọ̀kọ̀ lọ́pọ̀lọ́ Kàbísanra ju bàbá yín lọ so o ṣe o thank you so much.